ní ọjọ́ tá à ń ṣí ilé wa gangan ni mo mọ̀ pé ọkọ mi ti fẹ́ ìyàwó kejì. Ọkọ mi kọ́lé, àjọ kọ́lé yẹn o, àmọ́ inú ilé ẹ̀ mo wà tó fi kọ́lé. A jọ ń lọ sáìtì nígbà míì tó bá fẹ́ bóyá wọ́n fẹ́ kunlé, ó lè ní kí n wá ilé àwọn máa jọ bẹ̀rẹ̀, àwọn máa jọ enjoy lọ ni. Àwọn ò rí obìnrin míì pẹ̀lú ẹ̀ o. Ọkọ àwọn kì í sùn ta. Wọ́n fẹ́ sùn ta, ó máa ní ìdí pàtàkì tó fi sùn ta. Wọ́n ní àmọ́ ọjọ́ táwọn fẹ́ kó kúrò nílé, táwọn fẹ́ kó lọ sí new house àwọn, ilé táwọn kọ́, ó ní 2 bed ni ọkọ àwọn kọ́. Ó dẹ̀ kọ́, omi wà ńbẹ̀. Kódà àwọn ò ṣe géètì o, but wọ́n ṣe fẹ́ǹsì yẹn kò ga sókè. Gbogbo ilé àwọn wà okay. Wọ́n round tiles ni. Ọjọ́ táwọn wá ń kó lọ, ọkọ àwọn ń gbé mọ́tò tiẹ̀ bọ̀ lẹ́yìn. Àwọn wà ní mọ́tò tó bá wọn kẹ́rù. Ọmọ àwọn ọkùnrin kan tó ń gbọ́dọ̀ àwọn, ó wà ní mọ́tò bàbá ẹ̀. So ọmọ 3 làwọn bí, ọkùnrin 2 obìnrin kan. So ọkùnrin àti obìnrin yẹn wà ní school. Wọ́n nígbà táwọn wá dé ilé yẹn, bí àwọn ṣe ń wò làwọn ti rí ọmọkùnrin kan lọ́ọ̀kan. Ó jọ ọmọ àwọn Habib last born àwọn. Ó jọ Habib ọmọ àwọn gan. Wọ́n ní àwọn á wo ọmọ yẹn báyìí. Ìyá ẹ̀ ńkọ́? Ó sọ pé ìyá òun lọ báyìí. Daddy ẹ̀ ńkọ́? Ó ní daddy àwọn ń bọ̀. Níbo lẹ wá ń kẹ́rù lọ? Ó sọ pé ibi náà ni kóun kẹ́rù sí. Ní kò sí wàhálà. Bóun ṣe ń wo ọmọ yẹn báyìí ní irú èròkérò wo lòun rò lọ́kàn yìí. Ohun tó bá ẹ̀mí yẹn wí pé irú ẹ̀mí burúkú wo leléyìí. Nígbà tọ́kọ àwọn máa dé, àwọn ní bàbá lágbájá ẹ̀ ráwọn tó wá gbẹ́rù sí ibà yẹn ni. Ó lọmọ yẹn lọ bá ọkọ àwọn, ó dì mọ́, ó kí i. Daddy, ó dẹ̀ dì mọ́, daddy. Ọmọ tó ń pè ẹ́ daddy ni. Wọ́n gbẹ́rù sí ibà yìí. Wọ́n sọ pé àwọn rí. Kò pẹ́ kó jìnnà, woman yẹn náà dé. Ọkọ woman yẹn ń wo àwọn lọ́ọ̀kan, ó fẹ́ kí woman yẹn dé. Ó fẹ́ kọ́kọ àwọn dé kó tó wá ni. Ó yẹ́rù ń bà. Wọ́n ní ìgbà tó dé, ó kí wọn, ẹ káàsán sir. Ní báwo ni káàsán? Ó wá kí àwọn náà, ẹ káàsán ma, àwọn ní ẹ káàsán. Ó ṣáà wọ́n báyìí pé òun ò rójú yìí rí. Òun ò gbúròó ojú etí ọ̀rọ̀ ẹni yìí rí. Ọmọ yẹn wọ́n pè Sodiq. Ló bá ní ó bá pè àwọn. Ìyá Habib, àwọn ní sir. Ìyá Sodiq, ìyẹn náà ní sir. Àwọn ní, ó wá ní, ìyá Habib, wo yàrá méjèèjì yìí, èwo lo fẹ́ nu méjèèjì? Lọ wò ó dáadáa. Mo ní èwo ni mo fẹ́ bí ti báwo? Ṣé ṣáà lálejò ni? Ó ní má worry. Náà dẹ̀ ni. The first one tó tóbi náà, ó ti wà okay. Wọ́n pé okay, kò sí wàhálà. Kẹ́rù ẹ̀ síbẹ̀. Torí ìyá Sodiq rè, ìyàwó ẹ ni o. Bí ọkọ òun ṣe sọ náà nìyẹn. Ìwọ náà kẹ́rù ẹ̀ sí yàrá kejì. Ọkọ òun máa ń gbé ẹrù wọlé. Mo bá ní ìyàwó. Ó ní èlò òun sọ lọ́wọ́ ìyàwó òun. N ò pé irú erékéré wo leléyìí. N ò tiẹ̀ mọ̀ bóyá ayé lòun wà ni o, bóyá ọ̀run ni o. Àwọn ṣáà ń kẹ́rù. Ó ní àwọn nígbà tó dalẹ́ táwọn fẹ́ tí ó di nǹkan tí pé èèyàn fẹ́ wọlé sùn. Ọ̀dọ̀ àwọn ọkọ àwọn wá sùn. Bá àwọn sẹ́ẹ̀tì bẹ́ẹ̀dì àwọn, ọ̀dọ̀ àwọn ló sùn. Kò lọ sùn lọ́dọ̀ ìyàwó kejì. Ó ní táwọn bá ti fẹ́ bọ́kọ àwọn sọ̀rọ̀ pé bàbá lágbájá, kíní kan, á ní òun bọ̀, ó máa lọ. Ọkọ àwọn ò fààyè lẹ̀ àwọn bá sọ̀rọ̀. Nígbà tó pé ọ̀sẹ̀ kan àbọ̀sẹ́ mi tọ́kọ àwọn ti ń ṣe, ó kọjá ọ̀sẹ̀ kan tó ti ń ṣe bẹ́ẹ̀, àwọn á dí gàgá ọ̀nà. Àwọn sọ pé Habib, ó yá jáde. Àwọn á dí gàgá ọ̀nà. O ò ní bọ́sà lénìí. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti jọ́ yìí, ó yẹ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀. Dúró, ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ń pariwo nìyẹn. Kí làwọn ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ? Nígbà tí ọkọ àwọn á dé wá, ìyá rẹ̀, ọkọ àwọn kò fi dọ̀bálẹ̀ gbé ni. Ó ní tí ọkọ àwọn máa fún un pé alálùbáríkà obìnrin ni, fẹ́ kó kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Àmọ́ á ní part 2.